ẹ̀rọ ọlọ́run kan bẹ nísìnyí ẹ mọ̀ pé òun ni bàbá rẹ̀ tọrọ wà sí Àlájì àgbà ní pé ní ọlọ́run bọ́ ọba sì fún mi lọ́mọkùnrin ọ̀dọ̀ Àlájì àgbà ní ó ti kéwú ọlọ́run bá ti fi ọ́ síbì kan yá tètè dìímú torí bọ́ ọba ti ṣe bákan mẹ́wàá ti dúró lẹ́yìn rẹ̀ ẹni ọba fẹ́ lò síṣẹ́ ọlọ́run ní lò síṣẹ́ Àlájì àgbà fíìsì ẹ ṣe o. àmọ́ mo ti wí mẹ́wàá l'Àbújá tí mo fẹ́ gbé làkọ́dí kó sọ Muftil Kamalu bí ní àti bí aṣára tí lọ gbọ́ ọlọ́run wá sọ di bí ní àti. Muftil Kamalu bí ní àti wà kó sí àwòkáyà tárítẹ̀kí bílí hidayati. Àkọ́dọ̀kú sọ ní fílì kàbáyà òdòdó àti ọ̀dà ọlọ́wọ́ mọ̀ mú wá wẹ́rẹ́wẹ́rẹ́ àǹkan bọ́ọ̀rún ni àwọn mọ̀mọ̀yí záàtì Àlájì àgbà àpí ò símbò ní àmọ́ bọ́ ọba wo tí wọ́n tó gbé yìí sí àfáwé sànẹ́bí ọlọ́run wọ́n èé sọ ọlọ́run lánàá zaki wọ́n sì torí ẹ̀ lọ sàárè wọn kó àti ẹ̀fàyé kẹ́nìkan lọ bẹ̀ máa lọ mọ́ òkúta kí wá ṣe kó dọ̀lá kọ́ wá ní Sheikh Kamaldeen kò ní gbà kó wílẹ̀ àmọ́ fi wọ́n bẹ torí nǹkan mẹ́rin bàbá kọ́ wa tá a fi bẹ lọ́run záàtù ọlọ́run àsìmáàwù rẹ̀ sífàtù rẹ̀ àfọ̀hánù wúlímọ̀tàná wíà bọ́lọ̀run ṣe rí tààmọ̀ àwọn ọkọ̀ tó sọ rẹ̀ ó di mélòó àwọn òkì tó kíra rẹ̀ ogún alìwùdúdù alìkèdámù alìbàkà ẹlẹ́ẹ̀kẹrin ni àwọn sẹ́ǹsẹ́ rẹ̀ oníranran tí ó sì máa ṣe lọ sí nínú sẹ́ǹsẹ́ bá ọlọ́run Àlájì àgbà mẹ́wàá l'Àbújá okùn 90 okùn 90 torí ìdí èyí lónìí ọ̀rọ̀ orí ta wá gbọ́ ní wọ́n náà wà mú lọ lẹ́yìn sí pé wá wàláhì wàláhì àná ìjẹ́ ìta ni ọmọ kan wá dé ó sì mú kíní wá ó ní mo fẹ́ lọ change sí Muhammad Kamaldeen University ó ní bàbá mi lọ sọ pé máa lọ bá àfáà yunifásitì wọn ni kó mú ta lọ́yìn léyìí tó ṣe àfọ́sí ẹnìkan wà àmọ́ ẹni tó wá ṣe pé mílíkì yẹ̀mínú wa ni tágbára wáká ibi tí ọlọ́ kò sì sálẹ̀ ébù ń bi kí n sọ pé bẹ̀ ní ọ́ kò wá sílé ìwé ta lọ́mọ sí àjọṣepọ̀ ń bẹ láàrin Muhammad Kamaldeen pẹ̀lú Al-Hikmah University àjọṣepọ̀ tó dún ní má Professor Ọládìméjì Abdullateef wọ́n láṣeyọrí òṣè amíkójìlẹ̀ àjọṣepọ̀ tó dún ní sáńbẹ láàrin àwa mẹ́ntọ̀ wa better by far vc kwásù ọmọ àyè yìí ni wọ́n máa ràn Ọlọ́run lọ́wọ́ lára wa wọ́n ṣe ribiribi Sheikh Lukman ló bu Ọlọ́run wọ́n ṣàṣeyọrí tí tó ṣẹlẹ̀ dẹ́yìn náà àtipọ̀ ń bẹ láàrin gbogbo wa Abdulrazak ní gama Abubakar bọ́lọ̀ ń ṣe sàlájì àgbà mú wáhídù sufufil ulama làlájì àgbà bọ́ yíò náà lọ́wọ́ mú wáhídù sufufil ulama òun ló sún àfáà làlájì àgbà ni wọ́n so gbogbo àwọn àfáàkọ̀ ẹlẹ́yàmẹ̀yìn sínú bàbá fi ilẹ̀ bẹ́ẹ̀ lónìí mo fẹ́ ká gbọ́ pé lára ṣẹ́ bàbá kan ní ẹnìkan ò sáwọn alájàgbọ́ ọmọ ọgbọ̀n wọ́n pẹ̀ dìde ní wọ́n pẹ̀ sọ̀rọ̀ mi ní Ọlọ́run ló wá mọye pọ́jẹ́ẹ̀tì tó ti dìde tí kálukú ń kọ nípa Àlájì àgbà àwọn èyí ti wá tún dìde wọ́n wá ń kọ nípa àwọn ọmọ wọn àwọn ọmọ kéwú àwọn bíbí wọn ní tí ò jẹ́ àmọ̀ páwọn bàbá wa ń dàgbà torí Àlájì àgbà gùn lẹ́yìn ẹ̀yin ẹ wò gbà tí bàbá lọ gẹ́rẹ́ àgbà wá hàn lára gbogbo Ọlọ́run wá ń tú àṣírí iṣẹ́ rere tí wọ́n àfáàwẹ̀ ìṣúrógójó ti kọ̀tà nípa bàbá wa tẹ́kí máa làmé ó sì lálùbáríkà wọ́n ti kọ lérí bàbá wa àgbà
mọ́mù mọ̀lẹ́ àná bàbá wa Sheikh Abdulrahman Sálà nílé ìlà tí mo gbà wọ́n ti kọ nípa bàbá wọn oníwàásí àgbáyé kọ́ Muslim Ummah. Ọ̀kan wá dìde lára wa pé nǹkan mi ó súnmọ́ èèyàn kò ní mọ ìrìn ẹ̀ yóò súnmọ́ èèyàn ọ̀wá ní mọ̀ pé òun ni ẹni tí máa ń ṣe ríire jù lára àfà àwọn ọmọ àfà ìyàwó àfà ni bẹ́ẹ̀ náà lè rí ibú wọn yá onímọ̀ ó ti tẹ̀ mọ́lẹ̀ onímọ̀ kìí sì sẹni tí wọ́n tẹ̀ mọ́lẹ̀ sí wọn náà ni alfa ó ṣe bẹ́ẹ̀ mú gbọ́ Ọlọ́run ti fi ọ́ sábẹ́ rẹ̀ ń gbà fọ́nà ọ̀kan lára wa Sheikh Lukmanu Atẹ́rẹ́ Adamallahu hayata àfá wa Sheikh Lukmanu Atẹ́rẹ́ lọ́wọ́ àwò èèyàn pé ní àwọn èèyàn sì rí bàbá wa Alhaji àgbà tó ní ìwọ̀n sí mọ̀ wọ́n ọwá lọ gbé tírà kan jáde ọwá pè ní Ash-Sha'i'u wan-Nadiru fi tarjamati Sheikh Abdulkadir Muhammad Kamaldeen bọ́lọ̀ tó ní ìfarabalẹ̀ yìí mọ̀ dáa púpọ̀ Ash-Sha'i'u wan-Nadir, common and uncommon. Èyí tó súnmọ́ káwọn èèyàn mọ̀ pé bẹ́ẹ̀ ni lágbájá náà ní àti tí ò nípa bàbá wa Alhaji àgbà tèmi wọ́n wá ṣe tírà náà èmi ti kà á wọ́n kọ́ Lárúbáwá wọ́n kọ́ léèbó ìtí sì máa dùn mọ́ yẹn sẹ́ni náà bá mọ nǹkan kà ìgbádùn téèyàn ọmọ gbádùn ń bi kọ́ mọ́ ka nǹkan ọmọ ju oúnjẹ lọ àwọn tí wọ́n jọ níwèé wọ́n fìwé sérí bẹ́ẹ̀dì wọn ni wàláhì àwọn Alhaji àgbà sọ bẹ́ẹ̀ fún mi wọ́n ní sì sọ fún gbogbo àwọn ọmọ yẹn sọ fún wọn pé kí wọ́n obìnrin ètí kàn wọ́n nìsín kí wọ́n ka tírà wọn dáadáa ìgbádùn táwọn ń rí lọ́hùn yẹn wọ́n mọ̀ rí níbi tírà wọn tí gbádùn tí wọ́n bá wá pin làwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ torí ìdí èyí níjọ́ mẹ́jọ ní pẹ̀lú ògbó Ọlọ́run àwa fẹ́ gbé tírà náà jáde An-Nadir Ash-Sha'i' wan-Nadir fi tarjamati Sheikh Abdulkadir Muhammad Kamaldeen. Mo kó ti bàbá oníwàásí àgbáyé fẹ́rẹ́ bọ́yá ń jẹjọ àbí nǹkan bàbá oníwàásí àgbáyé ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀ wọ́n ní gbogbo èèyàn alákọ̀wé tẹ̀ ń wí bẹ́yìn ọba sọ̀tàn ara rẹ̀ lójú ayé ara rẹ̀ ẹlòmí ọ̀sọ̀ ọba ní ìlẹ́yìn ilé ẹjọ́ náà ni torí ìdí èyí níjọ́ mẹ́jọ Ọlọ́run jẹ́ àdá ìdàpẹ̀ẹ́sẹ̀ àmì àfáwà Sheikh Lukmanu Atẹ́rẹ́ náà àwọn kọmití tó ń ṣètò náà wà nílẹ̀ báyìí àfáwà Sheikh fọ́lọ̀nsọ́lù chairman wọn dòktóòrù wa Kaduna dòktóòrù eléhoro ìdísánù Sheikh omi tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ àmì ẹ̀jẹ́ á sísọ lérí èyí tí ń bọ̀ yìí náà bá sísọ lérí èyí tí ń bọ̀ yìí á tún wá gbọ́ mi tí ń bọ̀ wá èyí ń lérí àfàgbà ni Ọlọ́run jẹ́ àjùjọ́ mẹ́jọ náà wá gbọ́ àdúrà yìí tẹ́wọ́ a gbọ́dọ̀ máa gbọ́ pé gbogbo àwọn máa ń sorí ire ń bẹ̀ ni Ọlọ́run jáwa náà nínú wọn ẹ̀yin ìyá àlùbáríkà Ọlọ́run jẹ́ nínú wọn ọlọ́mọdọ́mọ wa Ọlọ́run jẹ́ ọmọ gbé sàtífíkẹ́ẹ̀tì Alhaji àgbà kí níbi ẹni kọ̀ọ̀kan náà bá ní sí wọn lálùbáríkà o Alhaji Yahya Bello ara tí wọ́n wí ní sínú o bàbá náà ló gèlé ni wọ́n ṣiṣẹ́ wọ́n wá rìtáyà wọ́n wá ń tuwó jọ wọ́n ní mo fẹ́ kọ́ kíláàsì méjì fan service lárí wọ́n ti wá kọ́ kíláàsì náà ó ti dé linton báyìí àwa lọ fún wọn ní àwọ́dù ń jò ní àwa ní alárànṣẹ́ àdínì wọ́n ní olóyè tó pọ̀ ó tí tún gbà iná ní ń kọ àsàrà ìlú sì gbẹ́wò jẹ wọ́n wá sàsọ́ọ̀lẹ̀ fọmọ rẹ̀ pé fáwọn ọmọ pé sẹ́ẹ̀rí gbogbo ń tẹ́ ń bá ń ṣe láyé àfi kẹ́ ẹ yanjú eléyìí náà Ọlọ́run Alhaji Yakub Muhammad Bello àmọ̀sá mọ́gàjì ilé onífàárí nílùú Ògèlé
alárànṣẹ́ àdínì Ansarul Islam ọlọ́run má jẹ́ ọwọ́ náà kó lè kú wà lọ. Ajẹgbèsè Suratul Kawthara dákun tẹ́wọ́ àáfàá wa tí wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́run àti ìṣe Suratul Kawthara. Suratul Kawthara ń yà yín tọ́níìkì sí ni ọya bisimilahi àmín. Kásìmù ọlá ti ń wọ́ lábẹ́ àdúrà táṣe náà nù má sì káwọ́ ohun èmi náà tẹ́tẹ̀ mi náà torí fátíà méjì ni mo fẹ́ dánwò àáfàá àgbà ló sì ní bẹ́ẹ̀ bá lọ àgbàjì lónìí ẹ bá ń bẹ̀ àsàlátù kan fátíà àsàlátù fátíà méjì àsàlátù lẹ́yìn rẹ̀ ọlọ́run sì ń bá wọn búra bùkátà wọn rí gbogbo zùmọ̀rá táǹtì kẹ̀kẹ́ bí ọba rí gbogbo zùmọ̀rá kò sí tí wọ́n gbá mú ju àsàlátù fátíà méjì àsàlátù lẹ́yìn rẹ̀ ọlọ́run gbogbo tí ń jẹ́ zùmọ̀rátù pátá ọlọ́run òní jí wọ́n dì tán mú bá wa zùmọ̀rá lágbàjì ogún rẹ̀ táwọn jẹ lára àfáàwà àgbà kí lọ́mọdá àkúkú lè dábùkátà àwà bíyá Alhaji Qasim ọlá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fún nípò kan ní Central Bank wọ́n sọ fún bàbá wa Adébísí ọmọ Àlàjí àgbà pé ọlọ́run jí ó rípò náà lò mọ́jì ó yí lọ́wọ́ wájú ó bí máa rẹ̀ ó sì lálùbáríkà wọ́n wá ní kó 25,000 sápò Àlàjí àgbà ó ti rán bàbá Adébísí wọ́n sì fọmọ kéwú náà ẹyọ bó ń sí ọlọ́run ọmọ àdàbí yọmọ dá múgan rẹ̀ ní máa wù mí ẹyọ bó ń sí ọlọ́run jàmáà Fatima Abdulrahim medical student ní University of Ilorin wọ́n ń tàkìtì ń dìde ń tàkìtì ọlọ́run gbogbo wa tá ní wọn ń sàjẹ́ wọn ń ṣàṣeyọrí dákùnṣe àmì rẹ̀ fá bàbá lè pọ̀pọ̀ olójúgun ó pa àwọn ọmọ tí ò lè dókúta gbé ìwọ lè pọ̀ òkú olójúgun kankan ò ní sí ọ àwọn ọmọ tí ò lè dókúta gbé ńkọ́ bí ẹ ṣe rí tí wọ́n jòkó àwọn ìyá òun bímọ táwọn tún bí lọ́wọ́ ní pọ́mọ ọmọ ń bímọ fìtínà pọ́mọ ọkùnrin náà ní bímọ fìtínà gbogbo wọn tá ń dáwọ́ àjọ tá ń fi rán wọn lọ léèwé education ni tọ́ẹ̀kì ni legal studies ni university ni ilé kéwùlẹ̀ ń kó wọn wá ní ọlọ́run jẹ́ wọn láṣeyọrí Fatima náà Abdulrahim ọlọ́run jẹ́ ṣàṣeyọrí University of Ilorin ló wà ní medical student gbogbo àwọn tó rí bẹ̀ bá a ṣe wá ṣe ìkápẹ́wọ́ Fatiha ẹyọ kan kúrò wà láwọ̀ ẹyọ kan ẹrú ọlọ́run kan tọ́bẹ̀ wà nù ó sì dàníyàn sí i ṣe é dáadáa tí ẹ náà rí bó sì fẹ́ ọlọ́run jẹ́ tèmi náà rí bó sì fẹ́ Fatiha kúrò wà lọ. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين يا رب العالمين àmín àti tẹ́wọ́ báyìí ikú ọ̀wọ́wọ́ yìí pọ̀ ọlọ́run ṣàánú wa o àìrómi o àìrómi lóko o àwọn ará oko bí wọn ti ń retí omi kè dọ́dọ̀ wọn ọlọ́run ṣàánú wa o gbogbo ìran ìdààmú tí ń bẹ nínú àwùjọ wa insurgency gbogbo àwọn kankan wọn yìí ọlọ́run ṣàánú wa o ìyá aláya balẹ̀ o àwọn alájà àgbàdo wọn máa wà dáadáa àárín wọn àtọ́kọ̀ gbọ́dọ̀ ọjà fún àmín níparí báyìí ká tẹ́wọ́ bàbá wa ní kùntù bàbá wa mùkádàmù kùntù ọmọ wọn ní wá dípò àyè bàbá yín o àáfàá wa ní bàbá wa mùkádàmù ní kùntù tí wọ́n kọ́ wa nílé kéwú bàbá wa kùntù ilé wọn ò ní dàrú yóò bá tún yàtọ̀ yóò mọ̀ dá sí i àmín yá alimọ̀ sírì. ọlọ́run yìí
sàbí ètò jòkótì Haja Fauziya ní Canada Haji Abdulwasi gbogbo wọn pọ̀ bẹ́ẹ̀ Ahmad Abdulrahim Ridwan gbogbo yín tẹ́ wà lókè òkun tẹ́ ń wò Ọlọ́run jọ dá fẹ́ni kọ̀ọ̀kan yín. Aláàjì wa Balógun Aláàjì ọba Ṣuaibu Balógun bàbá wa Mọ́gàjí Sígini agbọ́làbárì pé Ọlọ́run pa àwọn náà sọ́dọ̀ àwa jẹ̀mọ́ àwa tá àjọjò kún yàyé ni mọ̀jẹ̀lẹ́ náà ó dìtàn bú. Barikola ya sáájú ẹ̀. Bismillahi kul huwa Allah. Ẹrú Ọlọ́run Kánò owó rẹ̀ ti dé yàyà. Ọ́fíìsì àwa ẹ̀ mọ̀ wà dáadáa. Ẹ̀jẹ̀ àtẹwọ̀ Fátíà méjì. Àsàlátù nísàlá àkọ́kọ́ mẹ́ta. Àsàlátù mẹ́ta lẹ́yìn. Bá a bá ti wá parí rẹ̀. Àṣẹ tí bàbá pa mí nù pé bá a bá ti ṣàdúà tán lónìí. Ẹrú Ọlọ́run kan ń bẹ tí ń bẹ lọ́wọ́ òníra gbogbo ń tá a bá ní ká dá fún Ọlọ́run dákun má fara ni àwa náà ẹni tí dẹ̀kun ń bẹ lára rẹ̀ dákun mọ́sà jẹ́dẹ̀kun rẹ̀ ọ̀kalẹ́ gbogbo àwọn èrò Mẹ́kà Ọlọ́run bá fi sọ rẹ̀ sọ wọn Ọlọ́run bá ṣàánú wọn fún wọn láṣẹ pé ṣẹṣẹ àwọn tá a lọ́dàbọ̀ ni ó já kí wọ́n káàbọ̀ Ọlọ́run gbogbo àwọn tó kù tí èdè lọ ṣe dìde rọrùn fún wọn Ọlọ́run mọ̀sẹ̀ lákùndáwa náà Ọlọ́run mọ̀ bẹ̀ mọ̀sẹ̀ lè wà wá náà lábẹ́ Fátíà méjèèjì ọ̀kan nù àwọn jàmá wa olè lọ́ọ́ ká wọn mọ́lé ọ̀kan nù àwọn ìyá wa ń bí olè lọ́ọ́ ká wọn mọ́lé àmọ́ Ọlọ́run ṣàánú wọn bá wọn wọ́n sì rí nǹkan kó Olúwa jọ̀ọ́ jàre mọ́sàfíà wa náà láyà balẹ̀ mọ́jẹ́ nǹkan kan ṣe wọ́n kọ́ wa máa dá sí i ní ṣé ń lé ọba tójú ẹwà ní òbùkún àlùbáríkọ̀ ọ̀la ẹ̀yà ṣáájú ọláàfẹ́ wọn sálàájì àgbà